àti ẹ̀yin á kúkú rógòlò. Ẹ káalẹ́, ẹ bá mi káwọn ará lé. Mo kí wa ní orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run fún àánú àtòrè ọ̀fẹ́ tá a fi rí first Sunday in the month of September. Ní gbogbo bí tá a ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi láàlẹ́ yìí, mo sọ tẹ́lẹ̀ pé a ti fàánú wo oṣù yìí, a fàánú làjà lórúkọ Jésù. Àmín, àmín, àmín. Ẹ bá mi dárúkọ yín fáwọn ará lé. Ẹnu nípa láti ń gbọ́. Orúkọ mi ni Right Reverend Dr. Amos Olújìmí Ìdòwú, JP, the Admin General for the Church of the Lord of Israel, Aládùúrà Worldwide. Ohun bàbá wa Olújìmí Ìdòwú lẹ ti ń gbọ́. Mo mọ̀ wípé púpọ̀ nínú gbogbo wa ló ti jẹ́ pé a ti ń gbọ́ wọn dáadáa. Kì í ṣe ọdún kan, kì í ṣe ọdún méjì tí wọ́n ti ń bá wa ná lórí ètò yìí. Wọ́n jẹ́ ọ̀kan lára olólùfẹ́ ètò yìí púpọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti gbórúkọ wọn, ẹ̀yin tó ti kọ́ níṣẹ́ ọwọ́, ẹ̀yin tẹ́ ẹ ti fi ṣe ọwọ́ ètò tí wọ́n máa ń gbé wá lọ́dọọdún yìí tẹ́ ẹ ti fi jẹun. Àǹfààní ńlá tún rèé o. Bàbá wa Olújìmí Amos Ìdòwú. Bàbá Olújìmí, wòlíì Ọlọ́run alààyè. Kí ni tẹ́ ẹ tún fẹ́ fi tó wa létí fún tọdún yìí o? Ní ti ọdún 2025, bí Olúwa ti pa láṣẹ, program 21 days tá a máa ń ṣe ní every year, tí ọdún yìí tún ti gbòde kan, èyí tí ó bẹ̀rẹ̀ ní agbára Ọlọ́run ní ọjọ́ kẹrin sí on the 25 on the 4 to 25. Every year lolúwa máa ń pa láṣẹ láti kágbà àwẹ̀ àti àdúrà ọlọ́dọọdún tí Ọlọ́run ti máa ń lò láti fi já ìdè, láti fi tú ìdè. Tí ọdún yìí ni a pè ní ìdásí látòkè wá. Ìdásí, divine intervention. Ìdásí láti òkè wá. Gbogbo ènìyàn ló nílò ìdásí látòkè wá. Tí mo sì gbàgbọ́ pé bí Ọlọ́run bá dá sí ayé èèyàn, the next thing tó máa kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé story máa change. Tí mo sì gbàgbọ́ pé Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi yóò dá sí ayé gbogbo ènìyàn lórúkọ Jésù. Bàbá wa Olújìmí Amos, ìdásí láti òkè wá. Ìdásí láti òkè wá. Ṣé mo pé lọ́dún tó kọjá ìdásí nípa tẹ̀mí ni o àti nípa tara lẹ ṣe? Méjèèjì la ṣe ní last year. Lọ́dún yìí ńkọ́? Bákan náà méjèèjì náà la máa ṣe. Ìdásí nípa tẹ̀mí. Nípa tẹ̀mí àti nípa ti ara. Nípa tara. Bẹ́ẹ̀ ni, lágbára Ọlọ́run. Ní last year, àkọ́wọn èèyàn níṣẹ́, bí wọ́n ti ń ṣọṣẹ́, bí wọ́n ti ń ṣe ọ̀tá pìàpì, bí wọ́n ti ń ṣe anointing tẹ́yìn náà dẹ̀ ní oore ọ̀fẹ́ láti wá. Bẹ́ẹ̀ ni. Lọ́dún yìí náà, a ó ní oore ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀. Ìdí tí mo ṣe béèrè ni pé lẹ́yìn tá a ṣètò tán lórí tó kọjá yẹn, àwọn kan pè mí wípé ìgbà wo ni mo máa gbé yín wá. Wọ́n náà wọn ò ráyè wá síbẹ̀. Ó ní mo ṣe wò wípé ètò yín yìí ó ti kọjá wípé tẹ̀mí nìkan ni. Ibo ni ètò àdúrà yẹn ti máa wáyé? Mo mọ̀ pé ẹ tún ṣì ń bọ̀ lọ́jọ́ mẹ́jọ, àbẹ́ẹ̀kọ́? Bẹ́ẹ̀ ni. Níbo ló ti máa wáyé gan? Ètò àdúrà yìí máa wáyé ní olú ìjọ wa tó wà ní Mountain of Eden, the Church of Lord of Israel, Mountain of Eden, Kútọ̀, ní opposite Ọbalẹ́pẹ̀dé market ní orí òkè wá wà. Ibẹ̀ ló ti máa wáyé ààwẹ̀ àti àdúrà 21 days tá a sì máa gbàdúrà ní wákàtí àdúrà, ní wákàtí àdúrà. Ṣùgbọ́n èyí tó ṣe kókó jù ni pé láàárín aago 5 sí aago 6 ìrọ̀lẹ́ ní everyday la máa gbàdúrà fún àwọn ọmọ wa. Bákan náà ìṣòro máa wáyé láàárín aago 12 sí aago 3 fún gbogbo 21 days yẹn. Bákan náà nífẹ̀ẹ́ rẹ̀ láàárọ̀ kùtùkùtù, good morning with Jesus Christ, wákàtí kan la fẹ́ fi máa ṣe àdúrà fún àwọn àkọ́bí àti gbogbo ọmọ. Fún àwọn àkọ́bí? Bẹ́ẹ̀ ni, fún àwọn àkọ́bí for 21 days la máa fi ṣe. Tí Ọlọ́run sì ń lo ètò yìí láti mú ká ní orírunrú ẹ̀rí. Last year oríṣiríṣi ẹ̀rí la gbọ́. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. A lot of ẹ̀rí la gbọ́ tí mo sì mọ̀ pé Ọlọ́run nínú àánú rẹ̀ yóò tún fààyè gbà wá lọ́dún yìí láti ní ẹ̀rí. Kìtún ṣe yẹn nìkan, ní last year náà Olúwa pa láṣẹ fún wa pé ká lọ sókun ká ti lọ gbàdúrà. Tá a lọ sókun láti lọ gbàdúrà fún ayé àwọn ọmọ wa, fún orílẹ̀-èdè wa, fún ìpínlẹ̀ wa. Tí mo sì gba Ọlọ́run gbọ́ pé ní ètò ọdún yìí, Ọlọ́run tó sọ pé òun fẹ́ dá sí ọ̀rọ̀ ayé wa látòkè, divine intervention, ìdásí látòkè. Gbogbo ayé tó bá ní oore ọ̀fẹ́ láti wà nínú program yìí la ó dá sí ọ̀rọ̀ ẹ̀ látòkè. Ẹni tó dá sí ọ̀rọ̀ Esther gbogbo alámọ̀ yìí pé ọmọ ẹrú ni. Ṣùgbọ́n nígbà tí ìdásí látòkè dé, ó padà di ayaba.
ẹnìkan dẹ̀ ń gbọ́ mi báyìí lórí afẹ́fẹ́ ìdásílátòkè tí yóò jẹ́ kó padà sọ pé olúwa ṣeun yóò bẹ̀rẹ̀ nínú ayé wa lórúkọ Jésù. àmín. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nínú ilé, bàbá wa Olújìmí Amos Ìdòwú, Right Reverend Amos JP, tí wọ́n tún jẹ́ admin general, àbí bẹ́ẹ̀ ni for the Church of Lord of Israel aládùúrà. kì í ṣe àlejò tó jẹ́ wípé wọ́n máa sọ̀rọ̀ tí wọn ò ní ti ọ̀rọ̀ wọn lẹ́yìn. A rí àwọn tí bàbá wa Amos tẹ̀ ń gbóhùn wọn yìí tí wọ́n ti sanwó iléèwé wọn o. Lórí ètò yìí náà lẹ́nìyẹn náà ti gbọ́ orúkọ wọn, ló ti gbọ́ ètò yìí. Bàbá wa Amos, pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ tẹ̀ ń ṣe yìí, ẹ má bínú fún ìbéèrè tí mo fẹ́ béèrè yìí o, báwo lẹ ṣe ń ṣe gan? Torí pé àwọn kan ń wò pé níbo ni ẹni yìí ti ń rí owó. Nítorí lọ́jọ́ tí mo wá sí ṣọ́ọ̀ṣì ní ọdún tó kọjá, àwọn tí mo rí tó kọ́ iṣẹ́ ọwọ́ yẹn wọ́n lé 12. wọ́n jù bẹ́ẹ̀ Ẹnìkan gan sọ pé òun wá láti lọ́nà Randa, bẹ́ẹ̀ ni ó kọjá Randa o, mo ti Bẹ́ẹ̀ni. gbàgbé orúkọ tẹ́nìyẹn pè, ó kọjá ó Randa. kọjá Randa lẹ́ni ẹ ti wá. Báwo lẹ ṣe ń Ṣóyọyè ṣe area. báwo lẹ ṣe ń ṣe gan? Wẹ́ bí a ṣe ń ṣe ni pé ohun gbogbo tí Ọlọ́run bá ti tì lẹ́yìn. Bíbélì wípé bí a ti ń wà sọ̀rọ̀ náà, ó sì fi dẹ̀ múlẹ̀ nípa àmì tó tẹ̀lé. Mark 11:20 ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run ṣàtìlẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ yìí pẹ̀lú oore ọ̀fẹ́. Ohun tí màá sọ ni pẹ̀lú oore ọ̀fẹ́. Torí a ní àwọn tí Ọlọ́run ń lò fún wa. Tá a bá ti béèrè fún, wọn á dá wa lóhùn. Ọlọ́run sì ń lo àwọn èèyàn both Nigeria and abroad láti support ìran yìí. Nítorí pé kì í ṣe ọgbọ́n orí la fi gbé kalẹ̀. Ìdásí látòkè ni. Gbogbo tó bá dẹ̀ jẹ́ ìdásí látòkè, dandan ni k'Ọlọ́run provide àwọn tó máa jẹ́ alátìlẹyìn. Fún àpẹẹrẹ, Jésù afẹ́lọ́kàn mọ́gi Calvary. Bíbélì sọ nípa ẹ̀ ní Matthew 27:32. Ó ní bí wọ́n sì ti ń kọjá lọ, wọ́n rí ọkùnrin kan tó ń pè ní Símónì ará Kírénì. Òun ló gbàgbélébùú Jésù dé Gọ́gọ́tà without stress. Àwọn kan náà wà bẹ́ẹ̀ fáwa náà tó jẹ́ Símónì ará Kírénì tí wọ́n support ìran yìí. tó ń gbàgbélébùú tí wọ́n ń gbàgbélébùú ìran yìí tó jẹ́ pé every year wọ́n ti mọ̀ pé duty wọn ni láti ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún. Ọlọ́run dẹ̀ tó fáwa náà lórí ọ̀fẹ́ láti gbàgbélébùú ìran yìí náà fúnra wa. For example, oró òkun tá a máa ń lọ yẹn, àwa 30 la máa ń lọ. Ìgbà mi èmi fúnra mi 150,000 ni máa kó sílẹ̀, ẹgbà ẹ fi ṣe owó mọ́tò tẹ́ máa kó lọ. Torí mo gbàgbọ́ pé Ọlọ́run gbọ́ àdúrà. Mo ti wà ní Jerusalem tí mo ti lọ pray ní òkun Galilee níbi tí Jésù ti ní oore ọ̀fẹ́ láti dá ìjì dúró. That's why èmi náà ṣe máa ń lọ sókun ní Nàìjíríà láti lọ wojú Ọlọ́run láti lọ gbàdúrà. Àwọn kan lè sọ pé náà kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n ní tèmi ọ̀rọ̀ Ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀. A rí gbogbo ibi tí Jésù ti lọ gbàdúrà létí òkun láti bá afẹ́fẹ́ àti ìjì wí. Lọ́dún iná àti ṣètò àwọn èèyàn tó ń lọ. Ọlọ́run tó pè wá tó gbéṣẹ́ ilé wa lọ́wọ́, ó ń ṣàtìlẹ́yìn ẹ̀ nípasẹ̀ àwọn ènìyàn. Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn, àwọn ọba ń ṣàtìlẹ́yìn fún wa. Àwọn èèyàn lóríṣiríṣi láì béèrè gan wọ́n máa pèpè bishop kí ló kàn tẹ́ fẹ́ ṣe. Ọlọ́run dẹ̀ ń ṣàtìlẹ́yìn ẹ̀. Tí mo dẹ̀ gbàgbọ́ pé bí a ti ń bọ́lọ́run ṣe ń ṣàtìlẹ́yìn ẹ̀, ẹ máa rí pé ọwọ́ Ọlọ́run yẹn hàn lórí òkè Mountain of Eden. Tẹ́ bá débẹ̀, a lot of things ló ti change bẹ̀ nípasẹ̀ wípé Ọlọ́run ti pè é lẹ́yìn. Ó ní bí wọ́n ti ń wà sọ̀rọ̀ náà, ó sì ń fìdí ẹ̀ múlẹ̀ nípa àmì tó tẹ̀lé. Gbogbo ẹ̀yin ará ilé, mo mọ̀ wípé ìbéèrè tí mo béèrè ó máa wà nínú ọkàn yín. Torí lọ́dún tó kọjá, mo mọ ipa tí Sàáké, mo mọ ipa tí bàbá yìí kó lẹ́yìn tá a ṣètò tán. Kódà obìnrin kan ní ìpèníjà. Obìnrin yẹn ní ìpèníjà, ó wá sọ́dọ̀ yín ní ọdún tó kọjá yẹn. Mr. Mákindé láti Ìlárò, ó ṣeé ṣe káwọn náà máa gbọ́. Wọ́n mú ẹnìkan wá sọ́dọ̀ yín, ó nípa tẹ́ ẹ kó lórí ẹnì yẹn. Ọlọ́run ló ṣe gbogbo ẹ̀. Ìdí ni pé gbogbo ohun tí èèyàn bá ṣe, àkọsílẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run lọ́dọ̀ tèmi. Isaiah 1:17 ó ní wá ìdájọ́ rí kọ́ láti ṣe rere, ẹ ran àwọn tí ara ní lára lọ́wọ́. Ohun tí Olúwa gbé wa kalẹ̀ fún nìyẹn. Ó ní ẹ ran àwọn tí ara ní lára lọ́wọ́, ẹ tọ́jú aláìní bàbá. Ó wá parí ẹ̀ pé ẹ gba ẹjọ́ òporò. That's why tó jẹ́ pé kò sẹ́ni tó máa cross iṣẹ́ ìránṣẹ́ mi. Ó lè kéré ó lè pọ̀,
dandan ni kí n make sure yìí pé mo ṣe ohun tọ́lọ́run rán mi fún. ó lè kéré ó lè. Yeah, ó lè kéré ó lè pọ̀. Yeah, it depend on time bí àkókò yẹn bá ṣe rí. Orú lọ́dún yìí lot of things láti ṣe, àti ṣe 250 widows lọ́dún yìí tá ti fún lóúnjẹ lọ́fẹ̀ẹ́. ebùgbọ́n ará chọ́ọ̀chì Yeah. tọ̀dọ̀ mi gan-an náà. Yeah, 250 widows. A tún ti ṣe kan ní August alòtán yìí nípasẹ̀ màmá wa Ṣólóyè, the New Seraph, the president of New Seraph. Àwọn náà fún opó 380 widows náà fún lóúnjẹ. 380. Èmi ni mo ṣe agbátẹrù ẹ̀ 380 widows. In fact 500 ni ìtókù 120 tó kù á dá padà sọ́fíìsì wọn ni. Àwọn iṣẹ́ tọ́lọ́run gbélé wa lọ́wọ́ nìyẹn, láti máa gbẹ́jọ́ poro, láti máa ran àwọn aláìní lọ́wọ́. In fact níbi tọ́lọ́run ràn wá lọ́wọ́ dé, lágbára Ọlọ́run ní jam tọdún yìí ó ti níyà àwọn church tá a máa slot jam fún, tó máa ṣe jam lọ́fẹ̀ẹ́ through iṣẹ́ ìránṣẹ́ yìí. jam àwọn ọmọ tó fẹ́ ṣe Bẹ́ẹ̀ni, tó máa ṣe jam. ìdánwò tí àwọn òbí wọn ò lágbára láti sanwó jam, tọ́lọ́run dẹ̀ máa ràn wá lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀. lórí ètò ìwọ náà nǹkan tí àwọn tó ń gbọ́ wá nínú ilé náà lè jàǹfààní. Yà wọ́n ní láwọn àǹfààní láti jàǹfààní. Mo rántí pé last year ó ní iye slot a fún YSF. lórí jam yẹn náà nǹkan o. Wọ́n ní àǹfààní láti jàǹfààní ẹyọ kan ṣo péré. ẹyọ kan ṣo. Bí tó bá ti di àkókò yẹn. Ṣùgbọ́n tí mo ń gbìyànjú àti sọ ni pé gbogbo ènìyàn ló nídìí ìdásí látòkè o. Torí pé láìsí ìdásí látòkè, àwọn ọmọ Ísírẹ́lì nínú Exodus 14:15 ẹ̀rí pé ìgbà tó dé tí òkun pupa wà níwájú wọn, àwọn ogun Egypt wà lẹ́yìn wọn, wọn ò lè lọ wájú, wọn ò lè lọ ẹ̀yìn. Bí ò bá sí ìdásí látòkè, òkun pupa ò lè pín àkáwọn ọmọ Ísírẹ́lì kọjá ní ìyàngbẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí ọwọ́ ìdásí látòkè dé, Bíbélì wípé wọ́n kọjá ní ìyàngbẹ́lẹ̀. Gbogbo wọn tó ń gbọ́ mi, tí òkun pupa wà níwájú ẹ̀, ìdásí tí ó mú ọ kọjá lọ sí the next level, ìdásí yẹn ń bọ̀ lóṣè lórúkọ Jésù. Ìdí nìyẹn tá a ṣe ń pe gbogbo ènìyàn sí ìpàdé alágbára tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ 4 oṣù kẹwàá ọdún yìí lágbára Ọlọ́run. 21 days fasting and prayer tá a dẹ̀ ń ṣe lọ́dọọdún tí ẹ̀rí dẹ̀ ń tẹ̀lé lọ́kànjọ̀kan. Bàbá wa, pẹ̀lú bí ẹ ti ń sọ̀rọ̀ yìí, à ń gbé nǹkan kan yẹ̀wò láti bí ọ̀sẹ̀ bíi méjì bọ̀ nípa ọmọ ológo. Ǹjẹ́ ó ṣeé ṣe kí ẹni tó ní ògo látọ̀run kó padà sọ ògo nù? Ó ṣeé ṣe dáadáa kéèyàn mú ògo wá látọ̀run kó padà sọnù. Fún àpẹẹrẹ Sámsónì, látọ̀run lọ́tì. In fact àwọn áńgẹ́lì sọ̀rọ̀ nípa ẹ̀, ṣùgbọ́n ó padà sògo ẹnu sílé àlè. Ó padà sọ ògo nù. Sámsónì sọ ògo nù. Ẹni tó bá jẹ́ ọmọ ológo tó bá rìn ní bèbè ẹ̀ṣẹ̀ á sògo nù. Ẹni tó bá jẹ́ ọmọ ológo tó rìn ní bèbè ẹ̀ṣẹ̀ á sògo nù. Kí n tó fún yín lápẹẹrẹ mi, ẹ̀hún kò ti sọ ti Sámsónì. Bẹ́ẹ̀ni. Another person nínú Bíbélì, Genesis 49 from verse 1 to 3. Ológo ni Rúbẹ́nì tó lóun làkọ́bí. Bàbá ẹ̀ ní Rúbẹ́nì, ìwọ ni àkọ́bí mi. Kán tó lè pèèyàn ní agbára, ó ní ìwọ ni agbára mi, ìpilẹ̀ṣẹ̀ mi, ẹni rírú bí omi. Nígbà tó dẹ́sẹ̀ kẹta, ó fún ní èpè, ó ní ìwọ kì yóò lè tayọ. Gbogbo ògo tí Rúbẹ́nì ní ó jábọ́ sílé àlè náà ni. Torí ó tẹ ní bàbá ẹ̀ mọ́lẹ̀, ó bá ìyàwó bàbá ẹ̀ láṣepọ̀. Ohun tó ṣẹlẹ̀ sí Samson náà ló tó ṣẹlẹ̀ sí bàbá wa. Èèyàn lè jọ ọmọ ológo kán fẹ́ ẹ̀bẹ̀ gbà, ẹ̀yin náà ká nínú Bíbélì. Ẹ̀bẹ̀ náà fi gba ti bọ̀dá, àsáró náà fi gba ti bọ̀dá Húsọ̀là. Àsáró náà fi gba dànù. Bíbélì confirm ẹ̀ according to Isaiah 43 verse 7. Isaiah 43 verse 7. Ó ní olúkúlùkù tí a ń pe orúkọ mi mọ́ ni mo dá fún ògo mi, mo ṣe pé. Ṣùgbọ́n nígbà tó dé verse 6, ó ní èmi ó wí fún àríwá pé tú sílẹ̀ àti fún gúúsù pé má ṣe dá dúró. Wọ́n lè dọmọ ológo dúró nígbà tó bá ń fẹ́ ṣe ṣe rẹ̀. Gbogbo àwọn tí wọ́n bá wá ń gbọ́ wa nínú ilé tó jẹ́ wípé ohun tẹ́ ń sọ yìí ni wọ́n ti là kọjá ńkọ́. Ohun tó nílò ni pé tó bá jọmọ ológo tí wọ́n ti bọ́ sínú ẹ̀ṣẹ̀, tí wọ́n sì fẹ́ rí ògo yẹn padà. Torí gbogbo ènìyàn tó bá ṣògo nù sínú ẹ̀ṣẹ̀ tàbí tí ogun ayé gba ògo yẹn lọ́wọ́ ẹ̀, wọ́n sì lè dá padà fún wọn. Bíbélì wípé bí ẹnikẹ́ni bá tọ̀ mí wá, èmi kì yóò tánù lábẹ́ bó ti ń kórè. Nǹkan kan ṣo tán nílò ni pé kán padà sọ́dọ̀ Jésù olùgbàlà. Kí wọ́n fàyè wọn fún Jésù, kí wọ́n dẹ̀ kọ̀ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀, wọ́n á tún padà rí ògo yẹn. Irú àwọn èèyàn wọ̀nyí tí wọ́n bá fẹ́ pè yín béèrè kan lọ́wọ́ yín kọ́.
ẹnikẹ́ni tó bá fẹ́ pè mí láti béèrè ìbéèrè ẹ pe nọ́mbà yín. 081 21 00 7560 ẹ ti sáré pè jù. 081 Mhm. 21 00 7560 ẹ bá ń tútù pè. 081 Mhm. 21 Mhm. 00 Mhm. 7560. 081 Yes, 21 21 00 00 75 75 60 60. òun ni wọ́n lè pè yín sí. Bẹ́ẹ̀ni, ọ̀dà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pe bàbá wa Olújìmí Amos Ìdòwú nọ́mbà tẹ́ ẹ lè pè wọ́n sí lẹ́yìn ètò ni o, ẹ má tí ì pè wọlé báyìí, ẹ má tí ì pè wọlé báyìí, ẹ jẹ́ kí n ṣojú òpó lẹ̀ lọ́jọ́ mẹ́jọ ṣé ká tó máa retí. lágbára Ọlọ́run ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó wà nínú oṣù yìí ni màá fi wà lórí afẹ́fẹ́ láti máa jẹ́ kán mọ̀ wípé Ọlọ́run sì ń dá sí ayé èèyàn látòkè. ẹnìkan tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ mi sọ̀rọ̀ yìí ó lè jẹ́ pé inú ìgbèkùn túbú alájọbí ló wà. Jésù ṣetán láti tú ọ sílẹ̀ torí ó ti ṣe rí bó ṣe ṣe fún Pétérù. ẹ jẹ́ kí n ṣojú òpó lẹ̀ fáwọn tí wọ́n fẹ́ pè wọlé bóyá máa rí ìkan tàbí méjì gbà wọlé 07047000879 07047000879 tàbí 09050089879 09050089879. Hello sir. Hello sir. Ẹ káalẹ́ sir. Ẹ ṣé gan bàbá mi. Ẹ ṣé. Orúkọ ibo lẹ ti ń pè? Bàbá Olómiyè láti Òkè Àtà ní Ìta Òṣì. Bàbá mo kí n lórúkọ Jésù sà. Àmì lórúkọ Jésù sà. Yeah. Mhm. Ok, ẹ ṣé pọ̀ sà. Nọ́mbà 1 tí orúkọ yẹn bá ṣẹlẹ̀ kì í ṣe ohun tá a lè yànnàná lórí ètò báyìí. Ṣùgbọ́n ẹni yẹn lè gbàdúrà ó dẹ̀ lè ṣe ìrúbọ. Mo rántí pé ìgbà tí àìsàn kan ṣẹlẹ̀ sí wọn nílẹ̀ Ísírẹ́lì Bíbélì wípé Dáfídì lọ ṣe ìrúbọ ìlàjà nínú ìwé àwọn ọba kejì. Orú ẹni bẹ́ẹ̀ lè ṣe ìrúbọ ìlàjà, ó lè fi àwẹ̀ ṣe ìrúbọ, ó lè fi ìyìn ṣe ìrúbọ. Èmi náà ti gbọ́rú nǹkan báyìí rí tó jẹ́ pé ẹni yẹn a tú sílẹ̀ lọ. Ìyàwó ẹ̀ tẹ́ ẹni ìyàwó ẹ̀ ìyá ẹ̀ àtàkọ́bí ẹ̀ ni wọ́n jẹ́ kó jẹ́ ológo. Ó wá ṣẹ̀wọ̀n wọ́n wá jábọ́ láti ibi gíga. At the end of the day ìgbà tó wá sọ́dọ̀ mi mo sọ fún un pé àwọn tó gbé ẹ sókè ní ẹ̀ lọ jẹ ẹ bọ́, ṣùgbọ́n ẹnìkan wà tó lè gbé ẹ sókè tí wọn ò lágbára láti jẹ ẹ bọ́. Ó ní ta ni? Mo ní Jésù tó sọ nínú Matthew 11:28 pé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí a dẹrù wọlé lórí. At the end of the day the next 6 months ẹni yẹn padà sókè nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run. Jésù lẹni yẹn lè lò torí Jésù ní ẹnìkan ṣoṣo. Hello sir. Mr. Makinde láti Lárò. Àwọn Mákindé ẹ̀ka lẹ́sà. Ẹ kú Nàìjíríà yóò dára fún yín lórúkọ Jésù. No problem sir, no problem sir. Ẹ ṣé púpọ̀ Mr. Makinde láti Lárò. Ká sá máa ṣe dáadáa. Ká máa ṣe dáadáa. Hello. Ẹ káalẹ́ sà. Àmì o bàbá Pẹ́jà. Ẹ ṣé bàbá Pẹ́jà láti Òkè Àrẹ́gbá. Kí ọ máa lálàá mẹ́ta mẹ́rin lójúmọ́ yẹn ó dára sà. Ẹ ní sùúrù sà, ó dá kí ọ máa lálàá torí ẹnikẹ́ni tí ò bá ti lálàá ti wà nínú òkùnkùn. Ẹni tí ò bá ti lálàá. Bẹ́ẹ̀ni. Bóyá lọ́sẹ̀ tó bẹ́ẹ̀. Tí ẹnikẹ́ni téèyàn kan
ẹ máa gbọ́ ó depend lórí àlá tẹ́ bá lá ìmí lè sọ bí tẹ́ ń lọ fún yín lọ́jọ́ ọ̀la torí tí kò bá sí àlá Joseph ò lè mọ̀ pé òun ń lọ síbi kan láyé ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ gbé ọwọ́ ọ̀tún sórí yín mo sọ tẹ́lẹ̀ lórúkọ Olúwa pé láti òru yìí lọ láti alẹ́ yìí lọ ẹ máa lálàá rere àlá tí yóò gbé yín lọ sí ìpele tó kàn ẹ máa lá lórúkọ Jésù òkùnkùn dẹ̀ nífà ládà yín láàmú lórúkọ Jésù thank you daddy. ẹ ṣe aago ti lọ aago yẹn ti lọ torí pé Sàáké tí ń wáwọ́ sí mi bàbá ẹ bá mi ní ìṣẹ́jú kan bá mi dágbére fún àwọn aráàlú. Gbogbo aráalé ni mò ń sọ tẹ́lẹ̀ sínú ayé yín pé ọwọ́ ìdásí tẹ́ nílò divine intervention lórúkọ Jésù kó wọnú àgọ́ ara yín láti òru yìí lọ ẹ ó rí ìdásí tara ẹ ó rí ìdásí tẹ̀mí ní oṣù kẹsàn-án yìí ìyanu mẹ́sàn-án tẹ́ ń retí mo ti fáwọn kan ní nọ́mbà 9, 19 and 29 gbogbo ẹ̀yin tẹ́ kí sí ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí mo sọ tẹ́lẹ̀ àánú àtọ́jú rere lẹ́ ò fi lò ẹ sì rí ìrànlọ́wọ́ gbà thank you God bless you. ẹ ṣe gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa nínú ilé àkókò ó ti lọ Sàáké ló ń bẹ nídìí ẹ̀rọ tẹ́ fi ń gbọ́ mi ó dà pé àwọn kan tẹ̀lé wa bá mi dárúkọ wọn níṣẹ́. Mò ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Reverend Bádérìn àjọwà níbí ni bákan náà Evangelist Ọláyínká àjọwà níbí ni bákan náà Evangelist Olúmbà Emmanuel àjọwà níbí ni. ẹ ṣe àwọn tí wọ́n jọ wá ni wọ́n ti dárúkọ yìí àwọn tó bẹnu lé pẹ̀lú mi Samuel Afẹ́gbémíká àjọwà nílé Daniel Ṣómìwá Olúwapamílẹ́rìn ń bẹnu lé pẹ̀lú àyànfẹ́ Ọlọ́run àyànfẹ́ Olúwa obìnrin kan láàrin wa ó wà nínú ilé pẹ̀lú mi ó yẹ wá ní kankan tẹ́ ẹ fẹ́ bá mi sọ 080 32 72 84 13 080 32 72 84 13 òun ni nọ́mbà mi ó yẹ fẹ́ ra iná Delight tàbí ẹ nílò ilé iṣẹ́ tí a pè ní NSIII fún sólà nínú ilé yín ẹ pè nọ́mbà mi 080 32 72 84 13 mo kí bàbá mi aláṣẹ àti tí wọ́n jẹ́ regional superintendent ní Ẹ̀gbádis and Benin Republic fún ìpalẹ̀mọ́ ti general evangelist tí wọ́n ń bọ̀ ní Ìgànkòtò lágbára Ọlọ́run ọjọ́ sátidé tó ń bọ̀ yìí àjọṣe ni Ṣómìwá Emmanuel ire àti ayọ̀ la fi pàdé lọ́jọ́ náà.